Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday, August 27 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣìbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣìbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ èèyàn. Ẹ sì má gbàgbé láti follow wa látàrí pé ojoojúmọ́ là ń post irúfẹ́ fídíò báyìí fún olùọmọ aráyé. Oníràwọ̀ iná tó kàràn yan Harry stabil láàrin March 21 sí April 20. Ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín. Ẹ máa láwọn connection kọ̀ọ̀kan lọ́jọ́ tòní, ọjọ́ connection lọ́jọ́ tòní jẹ́. Ẹ máa pàdé àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kọ́pọ̀lọpọ̀ yín ní ọ̀rẹ́ kún ọ̀rẹ́ lọ́jọ́ tòní. Àwọn tẹ̀síjọ́ tí ń bára ṣe tẹ́lẹ̀, ara yín yá gágá láti bá wọn ṣe, ara tí wọ́n náà yá gágá láti bá yín ti lọ́jọ́ tòní. Ìdùnnú tayọ̀ lẹ́ẹ̀ fi wà papọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé ẹ ra àwọn èèyàn bá ṣe dáadáa, kò ní sí wàhálà, kò ní sí dààmú, kò ní sí ìmí ọkàn ọkàn lọ́jọ́ tòní. Ẹ polówó ọjà yín dáadáa, ẹ lo possibility collection yìí kẹ́ fi polówó service yín. Iṣẹ́ báyìí ni mo ṣe, nǹkan báyìí ni mo ṣe. Ẹ introduce ara yín sáwọn èèyàn, ẹ welcome àwọn èèyàn sínú ayé yín lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ ṣàfẹ́ ní báwọn èèyàn ṣe, látàrí báwọn èèyàn ṣe máa ráǹfààní jẹ dáadáa. Ire owó lè wọlé fún yín gan lénìí látara ṣiṣẹ́ bẹ́ẹ̀. Iṣẹ́ yín gan lọ dáadáa. Bá ṣe pé yàtọ̀ olólùfẹ́ yín náà àti dára. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán díẹ̀ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus stabil láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ó ṣe ṣe kó rí bákan látàrí pé ọ̀rọ̀ iṣẹ́ yín àti ọ̀rọ̀ àwọn tó dàbí àwọn tó súnmọ́ yín. Ọ̀rọ̀ iṣẹ́ yín àtọ̀rọ̀ bí owó ló lè fẹ́ kọ̀ sí slight issue lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ owó lè fẹ́ dàbí ìgbà pé ó máa fẹ́ kọ̀ sí slight issue lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Bóyá ọ̀rọ̀ owó ibi iṣẹ́ kan ni, bóyá ìfànfà kan tó ti wáyé láàrin èèyàn àtèèyàn ni, àbí promise tó ṣe pé ẹ̀yin àtèèyàn ti jọ ní tẹ́lẹ̀ bí àdéhùn pé lágbájá tó bá dé ìrọ̀lẹ́ nǹkan báyìí 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 la máa ṣe, iye owó báyìí máa wọlé fún wa lọ́wọ́ ìrọ̀lẹ́, iṣẹ́ tá a ṣe ó yẹ kó sanwó fún wa nírọ̀lẹ́. Lójijì ó ṣeéṣe kó fẹ́ yí òun padà, ó ṣeéṣe kó fẹ́ sọ pé lágbájá bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí, nǹkan tájọ sọ yẹn bẹ́ẹ̀ kọ́ lórí o, nínú 100,000 yẹn 50,000 mo ló máa lọ yí báyìí. Àwọn nǹkan tó ṣàmà dàbí stress lórí ọ̀rọ̀ owó àbí nǹkan kan tí ẹ̀ ń ṣe lásìkò yẹn ó ṣeéṣe kí ó fẹ́ wáyé lọ́jọ́ tòní, pàápàá tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ àbọ̀rọ̀ owó lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ jẹ́ pé mú sùúrù lò, ṣùgbọ́n fẹ́ kàn tẹ́lẹ̀ látòwúrọ̀ tí ibi ọwọ́ wọlé ṣáájú gbà yẹn, ẹ máa fẹ́ busy pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín, ẹ lọ́rọ̀ bí àwọn nǹkan tẹ́ fẹ́ mójútó láyé iṣẹ́ bóyá fẹ́ fìdí múlẹ̀ àti bẹ́ẹ̀ fẹ́ ṣàṣeyọrí lórí àwọn nǹkan tẹ́ mójútó láyé iṣẹ́ lásìkò yẹn, ló máa lọ́kàn yín gbágbágbá lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára láti fi sáré àṣeyọrí, láti fi rí dájú pé gbogbo nǹkan tẹ́ ń lé orí bí ẹ ṣe ń fẹ́. Bákan náà sì yẹ kóra yín níjànú lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ jìnnà sí nǹkan tó lè stain yín torí ipò tẹ́ wà lásìkò yìí. Òun ló ṣeé ṣe kí ẹ má bàbàrà jó dé ìgbà pé àìkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀, ní gbọ́dọ̀ rí stain kankan, ìyẹn kan gbọ́dọ̀ yọnu sí mi lára. Àwọn nǹkan bẹ́ẹ̀ máa jẹ́ nǹkan tó ṣe pé máa fẹ́ wà careful fún lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ pọ́n ayé lé níbikíbi àti láyèkáyè. Ẹ ní ìrẹ̀lẹ̀ dára, kẹ̀sì rí dájú pé tẹpá mọ́ṣẹ́ tí ìṣù bá sì wáyé. Ẹ rí dájú pé ọba ìfẹ́ yanjú ẹ̀ ní tùbínùbí kó má bàa sí wàhálà, kó má sí dààmú. Iṣẹ́ yín lè rí bákan lọ́wọ́ rọ̀lẹ́, ìbáṣepọ̀ yàtọ̀ olólùfẹ́ yẹn wá dára. Ire owó náà lè fẹ́ rí bákan lọ́wọ́ rọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ kí sára díẹ̀. Píìṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán díẹ̀ àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́. Látòwúrọ̀ ti di ọwọ́ ìrọ̀lẹ́ má ṣàlẹ́ gbọ̀n. Ìdùnnú báyìí, inú ìdùnnú báyìí lẹ máa wà, inú ayọ̀ báyìí lẹ máa wà. Ẹ máa rá àwọn nǹkan kan ṣe lọ́jọ́ tòní láti mú kí ìdàgbàsókè kó dé bá àwọn nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe ní iṣẹ́ ni àbí lóhunkóhun tó ṣe é pé àwọn èèyàn máa tún dá yín mọ̀ sí yàtọ̀. Ó ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín kẹrí àwọn àǹfààní jẹ láti ilẹ̀ òkèèrè. Àwọn èèyàn tó lọ́gbà yín ká wọ́n á gbà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ báyìí lẹ́yìn máa fi ṣe lọ́jọ́ tòní. Ṣùgbọ́n tó bá di bí ọwọ́ rọ̀lẹ́, issue kan lè fẹ́ wáyé o. Àwọn nǹkan kan lè fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀sán mọ́ rọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe é pé á fẹ́ dàbí ìgbà pé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe àbí nǹkan tẹ́ ẹ̀ expect bí opportunity látọ̀nà jíjìn ó lè fẹ́ mẹ́hẹ̀ bákan. Ó lè jẹ́ nǹkan kan lẹ́yìn gan máa ṣe lójijì. Ẹ lè dédé gbà bí nǹkan kan lójijì tó máa dàbí ìgbà pé opportunity yóò gbọ́dọ̀ bọ́ mi lọ́wọ́. Nǹkan tí mò ń ṣe yìí kò gbọ́dọ̀ bàjẹ́. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ní láti kíyèsára. Ẹlẹ́ni tó ṣe é pé máa finú tán lọ́jọ́ tòní torí anybody wọ́n lè fẹ́ dalẹ̀ ọ̀tá yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ sì ṣe prayer lórí pé ire tẹ́ ń retí látọ̀nà yìí yẹn kó wọlé fún yín. Àwọn nǹkan tó dàbí ìrìn àjò náà ó lè fẹ́ mọ́wọ́ skẹ́ẹ̀tì dání lọ́wọ́ ọ̀sán mọ́ rọ̀lẹ́ ọjọ́ tòní. Ó dára kẹ́ fọgbọ́n ṣe lórí travel èkéyìí lọ́wọ́ rọ̀lẹ́ ọjọ́ tòní torí ó ṣeé ṣe kẹ́ wà lójú ọ̀nà. Bóyá kí mọ́tò bàjẹ́, bóyá kí nǹkan kan ṣẹlẹ̀ tó ṣe bá ṣàfẹ́ stress yín díẹ̀ lọ́jọ́ sí tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní gbọ́gbọ́gbà mọ́ ó gbòye. Nǹkan tẹ́ ní láti mọ̀ jù pé ẹ farabalẹ̀, kẹ́ ra òjìnlẹ̀, ẹ sì lè ṣèwádìí lónírúurú. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 lórí personal consultation yín. Tẹ́ bá fọgbọ́n ṣe lénìí, iṣẹ́ yín máa lọ dáadáa. Bá ṣe gbìyànjú tó lólùfẹ́ yín náà dára, ire ó lè wọlé fún yín lénìí, ṣùgbọ́n stress yẹn ẹ rí dájú pé ṣe prayer kọ́lọ́ mú kúrò lọ́nà fún yín lọ́jọ́ tòní. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín.
ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ọjọ́ tó ṣe é kó dára púpọ̀ kẹ́ fi ṣe àtúnṣe ayé yín. A ti ń ṣèlérí láti jọ́ mẹ́ta ẹ wá àwòjinlẹ̀ nípa láìfù yín, àwọn nǹkan tó yẹ kẹ́ mójútó ẹ mójútó, àwọn nǹkan tó yẹ kẹ́ fálẹ̀mọ́ ẹ wá jìnnà sí èròkérò lọ́jọ́ tòní o. Ọ̀pọ̀lọpọ̀ yín èròkérò lè gbalẹ̀ lọ́kàn yín, àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni, àbí kíní kan fẹ́ sẹ́ẹ̀tì ni, àbí gbákan àbáwo ni, ẹ jà sí èròkérò pátápátá. Ẹ má ronú okú, ẹ má ronú àrùn, ẹ má ronú àìríṣe lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ ní hope yẹn gangan ló máa ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Nǹkan mi á lọ dáadáa, iṣẹ́ mi á lọ dáadáa, ayé mi á dára, gbogbo nǹkan bẹ́ẹ̀ ni kó máa wà lọ́kàn yín lọ́jọ́ tòní. Èyí máa mú ìdùnnú, a máa mú ayọ̀ wá fún yín. Ẹ rí dájú pé ẹ wà ní ìdùnnú látàárọ̀ dalẹ́ lọ́jọ́ tòní. Tẹ bá wà ní ìdùnnú, nǹkan ìdùnnú á ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n tẹ bá ń banújẹ́ àbí tí ẹ bá ń wo èròkérò, ó ṣeéṣe kéròkérò yẹn kó padà fẹ́ manifest. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o, kíyèsára dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láyè káyà àti níbikíbi. Bá ṣe pé yàn tó lólùfẹ́ yín á dára, bá ṣe pé yàn àtàwọn kọ́sítọ́mà yín náà àsùnwọ̀n, ire ìfàgán sì lè wọlé fọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rí Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tó dàbí issue relationship kò lè fẹ́ wáyé lọ́jọ́ tòní. Bí ẹjọ́ lè wáyé lọ́jọ́ tòní láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín o. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kẹ́ ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé a fẹ́ pé lólùfẹ́ yín tá fẹ́ kọ́ sí ìfàǹfà lọ́jọ́ tòní. Ẹ kíyèsára, ẹ má act out of emotion lọ́jọ́ tòní. Ẹ sọ̀rọ̀ sọ lọ́jọ́ tòní. Ẹ rántí pé ẹ̀yin báyìí ohun lóhun jẹ́ tó bá dé abọ́ kò ṣe kó mọ́. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa gbọ́rọ̀ kalẹ̀ láyè káyà àti níbikíbi. Ẹ kíyèsára, ẹ má jẹ́ kọ́rọ̀ ẹnu yín kó jẹ́ nǹkan tó ṣe pàṣípà lára fọmọlàkejì. Ọjọ́ tòní ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe pàápàá láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́wọ́ rọ̀lẹ́ ọjọ́ tòní náà ó ṣeé ṣe kéèyàn kan wọ òjijì sí yín tó dàbí ọ̀rẹ́ àbálásùmọ̀ kan tó ṣe pé a fẹ́ ṣọ́ọ̀kì yín bá ń pẹ́ alábàjá ló lè ṣe báyìí, tàmẹ̀dù ló ṣe nǹkan báyìí. Ẹ kíyèsára lọ́jọ́ tòní kó má affect emotion yín, kó má affect feelings yín. Olólùfẹ́ yín náà sì lè hùwà tó ṣe pé a fẹ́ mú yín bínú àbí a fẹ́ mú yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Ẹ calm down dáadáa, ẹ fọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Àwọn nǹkan tó bá dàbí nǹkan tẹ́jọ́ ń fà pẹ̀lú yẹn náà bóyá bí legal issue lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí, kó má yẹ pé ọ̀rọ̀ yẹn á lọ affect móòdù ẹni tí ẹjọ́ ń bá fa nǹkan kan tó jọ mọ́ legal case, kó má jẹ́ nǹkan tó máa tún lọ kẹnu sí. Ẹ kíyèsára lénìí. Peach jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpẹ́ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tó gbọgbọ́n tó gbàmọ̀ tó gbòye ló jẹ́. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín. Ó ṣeé ṣe lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ káwọn nǹkan tó jọ mọ́ issue ibi iṣẹ́ díẹ̀ kó fẹ́ wáyé. Ẹ yàtọ̀ sí issue yẹn, àwọn kan lè fẹ́ dàbí àwọn kan bí àìlera díẹ̀díẹ̀ lè fẹ́ jẹyọ lọ́jọ́ tòní. Ó lè jẹ́ nǹkan bí inú rírun àbí inú kíkan àbí anything tó jọ mọ́ health challenges díẹ̀ ó lè fẹ́ wáyé lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ má ṣálẹ́. Ẹ kíyèsára púpọ̀. Ṣùgbọ́n lọ́tòórọ̀ títí di bí ọwọ́ ọ̀sán ó ṣeé ṣe kí ó ṣe pé ọ̀rọ̀ ìgbésí ayé yín náà ló máa wà lọ́kàn yín gbágbágbá. Àwọn nǹkan tí ẹ̀ ń ṣe lẹ́fẹ̀ẹ́ mójútó, ẹni fẹ́ fi nǹkan falẹ̀, ẹ fẹ́ rí dájú pé nǹkan yín tò, nǹkan yín bọ́ sí bó ṣe yẹ kó wà ní ọjọ́ ti tòní. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ó dára kí ẹ mójútó ọ̀rọ̀ ìgbésí ayé lọ́jọ́ tòní. Àyíká yín gbọ́dọ̀ wà ní ìmọ́tótó. Àwọn nǹkan tẹ̀ ń fojoojúmọ́ ṣe ẹ̀gìsẹ́ tiẹ̀ dáadáa, ọ̀nà tó máa gbà rọrùn. Àwọn nǹkan tó dàbí ìgbà pé ó ti ń fún yín stress láti ọjọ́ mẹ́ta ẹ wò dáadáa. Kí ló fà á? Ṣé ìrànwọ́ lẹ́ fà ni? Àbí ìwà kan lẹ́ ń wù tó ń fà á? Ẹ rí dájú pé balance gbogbo ẹ̀ lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè dùn yín gbà. Ẹ wá rí dájú pé fojú ẹ̀gbẹ́ kan wèlé rárá yín torí púpọ̀ nínú yín náà lè busy lọ́jọ́ tòní. Pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ tó jọ mọ́ iṣẹ́ ojoojúmọ́. Ẹ lè busy lọ́jọ́ tòní gan tó ṣe pé iṣẹ́ á fẹ́ pọ̀ lọ́rùn yín, ṣùgbọ́n ẹ rí dájú pé fojú ẹ̀gbẹ́ kan wèlé rárá yín. Ẹ ṣe ń busy sí náà ni kẹ́ ṣe máa wọ́ọ̀ṣì health yín sí lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀. Iṣẹ́ yín lè fẹ́ rí bákan lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ torí stress àtàwọn nǹkan kan lọ́jọ́ ti tòní. Torí ìṣẹ̀lẹ̀ òjijì kan lè ṣẹlẹ̀ níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín ó máa dára. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní. Olive green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú. Gbogbo nǹkan tẹ́ bá fọwọ́ bà ládùn. Ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ lọ́jọ́ ìjẹ́ fún yín. A very sweet and lovely day lọ́jọ́ tòní jẹ́ fún yín. Tí gbogbo nǹkan yín á dùn yín gbà, gbogbo nǹkan yín á lọ bó ṣe kó lọ, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú rárá. Gbogbo ìtẹ́ bá ń ṣe ọwọ́ ìrọ̀rùn, ọwọ́ ìrọ̀wọ́, ọwọ́ ìrọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa ṣe. Nǹkan yóò ní bá nìran dé rárá lọ́jọ́ tòní. Ọpọlọ yín á jí pépé. Àwọn èèyàn á ṣe yín bí ọba lọ́jọ́ tòní. Ẹ̀yin náà sì rèé, á máa ṣe yín bí ìgbà pé kẹ́ máa pàṣẹ, bí ìgbà pé kẹ́ máa ṣe nǹkan tá tẹ́ yín lọ́rùn, bí ìgbà pé kẹ́ máa ṣe nǹkan tá rọ̀ yín lọ́rùn ló máa rí lọ́jọ́ tòní. Ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìjẹ́ tó ṣe pé ẹ máa look outstanding, ẹ máa look stunning. Àwọn èèyàn á gbà sí yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan yín á sì dùn yín gbà lọ́jọ́ tòní. Kò sí wàhálà, kò sí ìdààmú rárá o. Iṣẹ́ yín á lọ sòsé. Ẹ ṣáà ti ní ìrẹ̀lẹ̀. Kẹ́ ti fi ìdùnnú àtayọ̀ bá àwọn èèyàn ṣe. Ìdùnnú àtayọ̀ làwọn náà fi bá yín ṣe lọ́jọ́ tòní. Opportunity lè wáyé lọ́jọ́ tòní. Kódà ẹ lè rí dàgbàsókè lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lọ́jọ́ tòní táwọn èèyàn máa tún dá yín mọ̀ sí dáadáa, tẹ́ máa tún popular sí dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa. Báṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Peach jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí.
oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́, ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn kankan fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní tó jọ mọ́ challenge sínú family gangan, tàbí kẹ́ àwọn kan tó jọ mọ́ nǹkan tẹ̀yìn àtèèyàn jọ dàpọ̀. Ìyẹn tẹ̀yìn àtèèyàn jọ dàpọ̀ yẹn ó lè jẹ́ wọ̀rọ̀lẹ́, ó lè jẹ́ láàrin èèyàn tó lólùfẹ́ yín, abẹ́rìn àtèèyàn kan tó ṣe pé ẹjọ́ ní kankan tí ẹjọ́ sọ àsọpá tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n lè dáwọ́ rú lójijì ní ọwọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní, tàbí lọ́wọ́ ọ̀sán títí di bí ìrọ̀lẹ́ máṣálẹ́ ló lè fẹ́ wáyé fẹ́ lòmíì lọ́jọ́ tòní tó ṣe pé ọmọ ayédè change plan, ọmọ ayédè dáwọ́rú, ọmọ ayédè nǹkan òjijì bí ìgbà pé alágbájá àjọsọ báyìí tẹ́lẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ̀sí ń ṣe ìṣìnà ẹ kíyèsára lọ́jọ́ tòní kó má jẹ́ pé lójijì ọ̀tá yín máa lọ ní nǹkan tó jọ mọ́ STD lọ́jọ́ tòní, kẹ́ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Nínú ilé náà ẹ kíyèsára àwọn nǹkan tó jọ mọ́ èṣù lè fẹ́ dìde inú mọ̀lẹ́bí, pàápàá ní ẹnitẹ́jọ́ ń gbélé tẹ́jọ́ wà lábẹ́ òrùlé kan náà, àwọn nǹkan tó jọ mọ́ slight challenges lè wáyé lọ́jọ́ tòní tó máa fẹ́ pín ní ìdá ọ̀tá fẹ́ dàbí gbà pé ó fẹ́ àfẹ́ ti módù yín abẹ́ emotion yín lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní fẹ́ kàn tẹ́lẹ̀, ọjọ́ family ló yẹ kó jẹ́, ọjọ́ tó yẹ kẹ́ fi ṣe dáadáa tí wọ́n ní, ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ àwọn kankan tó ṣe pé kò tẹ́yìn lọ́rùn ní vicinity yín lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer k'Ọlọ́run bá yín mú kúrò láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá, iṣẹ́ yẹn wá lọ dáadáa. Mo ń bá ṣe pé yàn tó lólùfẹ́ yín mi lè tẹ́ bóyá ó máa lọ dáadáa tó, ìyẹn owó lè wọlé fún yín lè ní tẹ́ bá fálẹ̀ mọ́ṣẹ́. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n relationship challenges lè wáyé fẹ́ iná pàápàá níbi ọ̀rọ̀ sísọ. Ẹ ṣeéṣe kí argument rẹpẹtẹ kó wáyé láàrin yín àti èèyàn tó dàbí olólùfẹ́ yín ní ọjọ́ ti tòní. Argument lè wáyé lọ́jọ́ tòní. Argument yẹn náà ó lè tún sopọ̀ mọ́ ti ọ̀rọ̀ ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Nǹkan kíkan tẹ́ ń ṣe níṣẹ́ ṣe prayer kó má stress yín, kó má jẹ́ pé ẹni tẹ́ ń ṣiṣẹ́ fún wọn máa fẹ́ sọ̀rọ̀ bákan sí yín lọ́jọ́ tòní pé lágbájá ṣe wà báyìí tàmẹ̀dó ṣe báyìí. Ẹ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú nǹkan tó lè cause issue láàrin yín àti ọ̀gá, láàrin yín àtẹnitẹ́jọ́ iṣẹ́ náà lọ́jọ́ sí tòní, torí challenges lè dìde tó máa fẹ́ test brain yín díẹ̀ lọ́jọ́ tòní ní ibi iṣẹ́. Kẹ́ kíyèsára bẹ́ẹ̀ sì ni lọ́wọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ yẹn náà ẹ kíyèsára dáadáa láàrin yín àti olólùfẹ́ yín kí ìjà argument kó má wáyé láàrin yín lọ́jọ́ sí tòní tó ṣe pé ọ̀rọ̀ sísọ náà ló máa fẹ́ kọ́ sí gbogbo yẹn lọ́jọ́ tòní. Ẹ wọ́ọ̀ṣì ara yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tó bá sọ sí yín lọ́pọlọ kọ́ ni kẹ́ tẹ̀lé. Tẹ́ bá rí pé nǹkan kan sọ sí yín lọ́pọlọ ó wá fẹ́ tì yín sí nǹkan tí ò dárí dájú pé ṣe prayer lé lórí lọ́jọ́ tòní k'Ọlọ́run bá yín ṣẹ́gun ẹ̀wọ̀n lápáta kó má sí wàhálà kó má sí ìdààmú. Prayer time wa máa tó jáde láìpẹ́ láì jìnà, kẹ́ farabalẹ̀ follow wa kẹ́ lè máa gbádùn àwọn ètò tá a mú wá lọ́kàn jọ̀kan. Dark purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele òkú Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́ pẹ̀lú. Kò ní sí problem rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ìlà èlò owó tí à ń sọ látàná àbíjẹta òun náà ló máa wà lọ́kàn yín lọ́jọ́ tòní bí ìgbà pé ẹ nílò ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan láti ṣe lọ́jọ́ tòní tó ṣe pé orí kan ayọ̀ owó rẹpẹtẹ. Ọjọ́ tòní púpọ̀ ní máa rí ṣe, ẹ máa rá àǹfààní láti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ṣe lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìjọ tó ṣe pé ẹ ní láti rí dájú pé ẹ jìnnà sí àǹkan bí ẹnikẹ́ni. Ẹ má wò pé nǹkan sí lágbájá ṣe lèmi náà gbọ́dọ̀ ṣe, ẹ má ṣe bẹ́ẹ̀ rárá lọ́jọ́ tòní. Nǹkan tó bá wà ní mind tẹ̀yìn láti ṣe fún ìdàgbàsókè ayé yín òun ni kí ẹ mójútó lọ́jọ́ tòní o, kọjọ́ tòní lé lọ dáadáa. Ẹ ṣàfàlẹ̀ mọ̀ṣẹ́ tí yín kò sí wàhálà kò sí ìdààmú. Nǹkan kí nǹkan tẹ́ bá sì fẹ́ rà ẹ má díjú má gbárí ra nǹkan tó ṣe pé ó máa kọ́ sí kìíní fún yín. Ẹ rí dájú pé nǹkan kí nǹkan tẹ́ bá fẹ́ rà ẹ ra nǹkan tó wà quality tó ṣe pé ó máa last dáadáa tó máa ní durability dáadáa. Òun ni kí ẹ ṣe lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára pẹ̀lú ẹ̀kan sí púpọ̀ jù lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ ná owó tí ẹ bá ní láti fi ra nǹkan tó ṣe pé ó wà valuable ó wà worthwhile dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ìbáṣepọ̀ yẹn àti olólùfẹ́ yẹn dára. Ire ó lè wọlé fún yín lénìí. Lime green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ ìgbàgbọ́ ó gbàmọ̀ ó gbòye o. Ọjọ́ tó ṣe pé olólùfẹ́ yín lè bá yín fa ọ̀rọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Argument ńlá lè fẹ́ wáyé lọ́jọ́ tòní tó ṣe pé máa fẹ́ tutọ́ sókè. Ẹ fojú gbà lọ́jọ́ sí tòní. Kẹ́ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú ìbínú àbíjú tàbí kẹ́ nǹkan kíkan tó wà láàrin àtìyàn bóyá court case ni bóyá ẹjọ́ kan ni ó ṣeé ṣe kó fẹ́ fún yín wàhálà gan lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kó fẹ́ fún yín stress púpọ̀ gan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní kí nǹkan náà má di nǹkan tó ṣe pé ó máa fún yín wàhálà ju bó ṣe yẹ lọ. Pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ ọjọ́ tòní gan nǹkan yẹn lè tún fẹ́ padà kọ́ sí challenges tó máa fẹ́ fún yín ní lot of stress lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ ti tòní. Kẹ́ kíyèsára púpọ̀ púpọ̀. Kódà ó ṣeé ṣe káwọn nǹkan tí ẹ plan tẹ́lẹ̀ gan kó dàbí ìgbà pé nǹkan náà fẹ́ dà ká má ní pé ó fẹ́ bàjẹ́ lójijì ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa lélẹ̀ lórí. Bẹ́ẹ̀ sì ni ẹni tó ṣe pé ti láwọn ọmọdé àwọn ọmọ tẹ́ bá bí lọ́jọ́ tòní ẹ watch wọn dáadáa kí ìṣẹ̀lẹ̀ òjijì kó má ṣẹlẹ̀ sí ọ̀tá wọn ní ọjọ́ ti tòní pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ wọn àṣálẹ́. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní kẹ́ watch wọn dáadáa. Ẹ rí dájú pé ẹ act based on emotion lọ́jọ́ tòní. Ẹ sì jẹ́ kí nǹkan ẹ sì take nǹkan too personal ju bó ṣe yẹ lọ. Tíyàn bá lè bá yín ro ẹjọ́ kò sí wàhálà ẹ lè tìyàn sí ẹni tó bá dàbí ìgbà pé ẹjọ́ ní ẹjọ́
bóyá because kìíní ẹ lè ní lọ́ọ̀yà tó dáa tó ṣe pé àbá yín yanjú rẹ̀ dáadáa lọ́jọ́ ti tòní. Ẹni tó bá ṣèyẹ pé nínú ilé ni ẹ mú sùúrù fún olólùfẹ́ yín ni kí ni tí ẹ fi kọjá náà tó bá dọ̀la ẹ máa sọ́ọ̀tì nǹkan tó bá dàbí ìṣù láàrin yín lọ́jọ́ tòní. Tẹ bá lọ síbi iṣẹ́ tẹ́ ní court case tó ṣe pé àwọn èèyàn àti ìyàwó yín àbí family ni ẹ ti yà lọ síbi iṣẹ́ torí tẹ bá lọ bí iṣẹ́ ẹ máa ráǹfààní jẹ ẹ máa rí dàgbàsókè owó náà sì lè wọlé fún yín lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 láàárọ̀ sí aago 9 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Oníràwọ̀ mi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ ó kọ̀ ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kẹ́ ní àwọn kan tó ṣe pé afẹ́mú kọ̀ọ̀kan yín pòrúurú díẹ̀ lọ́jọ́ tòní. Ìrònú lọ́tùn ló sì lè wáyé lọ́jọ́ tòní. Ẹ lè máa go through àwọn kan tó jọ mọ́ àìbalẹ̀ ọkàn díẹ̀díẹ̀ lọ́jọ́ ti tòní látàrí kíni ó ṣeé ṣe kí àwọn kan tó jọ mọ́ family stress kó wáyé lọ́wọ́ sọmọ́wọ́lẹ̀ ṣe pé nǹkan kan lè ṣẹlẹ̀ nínú ilé yín gangan lójijì tó ṣe pé a fẹ́ fún yín wàhálà dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa jẹ́ nǹkan tó ṣe pé ó máa dé lójijì tó jẹ́ nǹkan aburú Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín láṣẹ ní ọwọ́ Ọlọ́run ọba. Ṣùgbọ́n ṣáájú ọ̀sán ìyẹn ó ṣeé ṣe kí àmì ara ti máa sọ yín bákan bíbà pé ṣé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni ṣé nǹkan kan ni ẹ ṣeé ṣe kẹ́ lálàá ó ṣeé ṣe kí ẹ ní ìmísí àwọn ohun tó ń sọ sí yín lọ́kàn lówùúrọ̀ ṣáájú ẹ rí dájú pé ẹ tẹ̀lé. Tí ẹ bá fẹ́ jáde tóun yẹn bá sọ fún yín pé lágbájá má jáde ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Tí ẹ bá fẹ́ dáná tóun yẹn bá sọ fún yín pé lágbájá dé ó sì yẹ dáadáa ó dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ tòní lórí anything tó bá jọ mọ́ sudden issue tó lè cause clash láàrin èèyàn àtẹnitẹ́jọ́ ń gbé àbí òrùlé kan náà àbárin èèyàn àti mọ̀lẹ́bí ẹ rí dájú pé ẹ ṣe prayer lé lórí kí gbogbo ẹ̀ kó rí odò kó lọ́wọ́ mi kó má sí wàhálà kó má sí ìdààmú. Ẹ bá lọ síbi iṣẹ́ lè ní iṣẹ́ yín máa lọ dáadáa o kò sí wàhálà rárá níbi iṣẹ́ kódà ìwé ó lè wọlé fún yín lè ní ṣùgbọ́n family issue lè wáyé lọ́jọ́ tòní tó lè fẹ́ affect mood yín gangan bẹ́ẹ̀ sì ni àyà yín lè dédé máa já láì nídìí lọ́jọ́ sí tòní. Ẹ ṣe prayer kọ́ ló ń gbé yín borí gbogbo eléyìí. Cream jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.